ó rà pé kíní yóò tí ì hit ẹ̀ dáadáa mo wá dé lónìí mo fẹ́ hit ẹ̀ dáadáa bàbá parí ìjà lẹ́yìn ìgbà tí n bá ṣe tinú mi tán ni. ọ̀gbẹ́ni ọ̀wàlà lamẹ́ríkà wọ́n lo rìpọ́ọ̀tù péèjì mi ìyìn tí ń bí mi nínú ìkanra tí mo fi wá jáde pẹ̀lú ẹnìyẹn bí ọmọ tá náà tí ó dẹjọ́ ẹjẹ́ àlùlálùpa. mọ̀rin yìí kó tó dípò náà di sọ̀rọ̀sọ̀ lórí social media ìmí lè sọ̀pìlẹ̀ rẹ̀ iṣẹ́ tó kọ́kọ́ ṣe láyé iṣẹ́ pásítọ̀ ni. ṣùgbọ́n mi ṣe rí wọ́n ti arrest èmi rí mo ti lọ sí lesson mo ti lọ training mo ti padà dé èyí jìjẹ̀bi mi ìdá ìjìjà tí ọ̀tọ̀ mi ìdá ìjìjà tí mi ò lè ṣẹ́gun ẹ̀. wọ́n bá lówó tán lè bọ́ gbogbo òpínlẹ̀ Èkó tán lẹ́ẹ̀kan náà orí ẹ̀ ti dàrú kọ́kọ́ orí ẹ̀ ti sọnù. ilé tí mo ṣe lálẹ́ yìí n tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ ni n sì gbọ́dọ̀ mọ́ sọ mọ́ màmá ni kí ọ̀rẹ́ mi ó lè bá a panu mọ́ láti ìsìn lọ àti títí láéláé. I want to cease fire on just two things. Number one, throne Aláàfin. Number two, personality Aláàfin. wọ́n tẹ́ tábìlì ilé ayé rẹ̀ sílẹ̀ níwájú mi. ó ṣe rí case file ilé ayé rẹ̀ wọ́n tẹ́ sílẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. Awikoko tún ti ju ògúlùtù ọ̀rọ̀ míì sí ààrẹ Almoroof ẹ ò bá gbàgbé ààrẹ Almoroof ni Awikoko sọ wípé ó sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìpè káwádìí òun o ìpè kò sí náà ju $100 lọ láti rẹ́yìn Awikoko òun la Awikoko ṣe wá jáde gbayagbaya nígbà náà tó sọ ìtàn nípa ààrẹ Almoroof ó sọ̀tàn ìyá ẹ̀ ó sì sọ̀tàn bàbá kan tí ààrẹ Almoroof gbọ́dọ̀ ẹ̀ débi pé ó sọ̀nà rẹ̀ pé ìyá ààrẹ Almoroof kọ́kọ́ ni o ó wá sọ pé ẹni tó kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ náà ló ràn lọ́wọ́ nígbà tí ààrẹ Almoroof gbọ́rọ̀ yìí òun náà ló náà wá padà jáde o ìpè Awikoko ti dáràn fífi orúkọ tó dá nínú ètò tó ṣe orúkọ èèyàn ńlá ni o tó sì jẹ́ sí pé àwọn ẹni ọ̀hún ò mọ nǹkan kan pa ẹ̀ ìpè wọ́n ń bọ̀ wá bá Awikoko ó ní ẹ̀rí ńlá ń bẹ lọ́wọ́ òun ò tó gbé Awikoko jù sẹ́wọ̀n Awikoko ti wá jáde gbayagbaya báyìí láti dá èsì ààrẹ Almoroof padà ó ní ọ̀nà mi wọ́n nà ọ́ wọ́n sì bu ẹ̀ wọ́n ní sọ ọmọ tó fẹ́ bá lẹ́nu onítọ̀hún Awikoko ti wá sọ tó pọ̀ nípa ààrẹ Almoroof ó wá sọ púpọ̀ nínú àwọn cases ìyẹn wàhálà gbogbo tí ààrẹ Almoroof ní lẹ́wọ̀n ó ní tó ń bá sọ eléyìí tán òun fẹ́ kárí Almoroof kó panumọ́ ni o òun jà wá panumọ́ ó lóun ó tún wá jáde fún un padà ó ní torí àwọn kan ti wá pè òun o ṣùgbọ́n nú ọ̀rọ̀ rẹ̀ òun ló ti dárúkọ àwọn ọmọ ààrẹ Almoroof àwọn tí wọ́n lọ́jọ́ jẹ́ pẹ̀lú ìjọba Amẹ́ríkà ọmọ ń karúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni ó ní kí ni fáàrí ààrẹ Almoroof tó jẹ́ pé púpọ̀ nínú ọmọ ẹ̀ òun ló lẹ́jọ́ jẹ́ pẹ̀lú ìjọba torí pé wọ́n jẹ́ ìjọba Amẹ́ríkà lówó ọlọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ọ̀rọ̀ pọ̀ ń bẹ nípa àṣírí ààrẹ Almoroof tí Awikoko tú ó ní tí ààrẹ Almoroof tó ń dọwọ́ bò ìyẹn l'Amẹ́ríkà ó lóun tu kìíní ọ̀hún ó lóun tí ì tu tán o ó nítorí case file ẹ̀ èyí tó ń lò l'Amẹ́ríkà èyí tí àwọn ọmọ ẹ̀ fi ń bá ìjọba Amẹ́ríkà ṣẹjọ́ lọ́wọ́ ó ló ń bẹ lọ́wọ́ òun o tọ́ wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún wá níbi tí Awikoko ti lanu sọ̀rọ̀ tó sì sọ gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ó lágbára pọ̀ bọ́wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá báyìí tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mú ìgbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ iye tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹjẹ́ àgbọ̀n tí Awikoko sọ èsì ọ̀rọ̀ tó padà fún ìyẹn ààrẹ Almoroof ẹjẹ́ àṣìá ẹ̀ káwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ Awikoko àti ààrẹ Almoroof dé dúró ẹjẹ́ àmà àbẹ́tò òun bọ̀ ẹ subscribe síbẹ̀ tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ àṣìá ẹ̀ ti gbogbo social media. ẹ jẹ́ ká fi oríṣiríṣi ṣàríkọ́gbọ́n o wọ́n pe lédi wa kan ní sísá wa kan ní mọ̀rin ó dà pọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí inú gbogbo àtà máa ń sọ̀rọ̀ mọ̀rin látòrí íńtánẹ́ẹ̀tì ló ti dàbẹ̀ kó fẹ́ rẹ̀wọ̀n yìí mi ìgbàdúrà kó rẹ̀wọ̀n yìí tí ẹ bá ń gba information lọ́wọ́ èèyàn àwọn tọrọ yìí bá wé àmọ́ o. now mọ̀rin yìí kó tó dípò náà di sọ̀rọ̀sọ̀ lórí social media ìmí lè sọ̀pìlẹ̀ rẹ̀ because iṣẹ́ tó kọ́kọ́ ṣe láyé iṣẹ́ pásítọ̀ ni iṣẹ́ pásítọ̀ náà ló ti tẹnu mọ́ ṣe rí àṣebáyìí ni wọ́n mú mílíkì nílé ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ oko màrín ìgbésẹ̀ náà fún mi lọ́dún náà lọ́hùn that will be 2018 ń pé òun fẹ́ sọ̀rọ̀ sí pásítọ̀ kan òun fẹ́ dráàgì pásítọ̀ kan wọ́n lu àwọn kan ní jìbìtì wọ́n bá àwọn kan sùn ní orí àpáta ìgbàdógóje èrò ọ̀wájà so ó fẹ́ kí n bá ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn ń gbà yẹn lọ́dún náà lọ́hùn mo rántí pé mo wá charge ẹ mọ̀ pé sàjẹmọ́ṣẹ́ lèmi mo charge ẹ̀ níye tí ò ní lè san because mo wo pé pásítọ̀ tó fẹ́ kí n sọ̀rọ̀ sí i ọ̀tọ̀ ni pé kẹ́mi gangan ó rí pé pásítọ̀ kan hùwà tí ọ̀dà kí n pick interest nínú ẹ̀ ọ̀tọ̀ ni pé kó wá bá mi pé kí n wá bú yàn kan ẹni tí ọ̀sẹ̀ mi rí tí mi ní gangan pẹ̀lú ẹ̀ rí so mo dẹ̀ examine ẹ̀ dáadáa mo fún ní time kó fi sọ̀rọ̀ and I recorded whatever we say gbogbo nta sọ pátápátá mo record ẹ̀ ńgbà tá a wá parí ọ̀rọ̀ òun fẹ́ kí n bóun ṣiṣẹ́ lórí ẹ̀ kí n bóun gbé jáde ń gbowó iye báyìí nígbà ó ló ti pọ̀ jù
n sì sọ nǹkan kan mọ́ tó bá pọ̀ jù ìwọ náà lè ṣe fún rẹ and she came out so ó wá ní reception tó dáa àwọn èèyàn nǹkan mọ̀ pé tó bá jẹ́ àwọn èèyàn lójú àwọn èèyàn respond dáadáa àwọn èèyàn wò dáadáa bó tún ṣe ṣèmí inú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò nǹkan bó ṣe dípò base lórí àwọn pastor nìyẹn àwọn nǹkan kan wà tí wọ́n pè ní attack èmi náà ti ṣe rí ṣùgbọ́n mi ṣe rí wọ́n ti arrest èmi rí mo ti lọ sí lesson mo ti lọ training mo ti padà dé nígbà tó bá fẹ́ ṣe wedding wọ́n á ní ta ni nínú yín tí kò fẹ́ ká so àwọn méjèèjì yìí papọ̀ gẹ́gẹ́ bí tọkọ àtìyàwó bá a bá rí ẹnikẹ́ni kó lùwà rẹ̀ ó jáde síta bí ò bá sí kí ó pa ẹnu rẹ̀ mọ́ títí láéláé mo fẹ́ kí ọ̀rẹ́ mi ó panu ẹ̀ mọ́ títí láéláé kó má sọ̀rọ̀ mọ́ tí ó bá wá sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ kan Ọọ̀ni àti dídá àtẹ́lẹ̀ tí ọ̀dà àfẹ́ kó bá a praise Ọọ̀ni kó má praise Ọọ̀ni kó má sọ̀rọ̀ kan Ọọ̀ni kó má sọ̀rọ̀ kan throne Ọọ̀ni kí wọ́n mọ̀ pé Aláàfin ní olórí aládé ẹ̀sìn rí bá nísìn tán bá ti lè ṣe o kí wọ́n mọ̀ pé Aláàfin ní olórí aládé kí wọ́n mọ̀ sọ̀tàn tó máa portray Aláàfin gẹ́gẹ́ bí olórí ọba ńlẹ̀ Káàárọ̀ Oòjíire kí wọ́n mọ̀ sọ ìtàn wọ́n lè sọ empire wọn o bọ̀tẹ́lẹ̀ tí ó rù wá sókè tí ó mú bínú wa wá kí wọ́n mọ̀ sọ kí wọ́n mọ̀ pòwe o tán bá pòwe a máa dáhùn sówe sẹ́rí pẹ́sẹ́ yẹn pọ̀ so gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire àlàáfíà ìlú Jimoh Mubarak God bless you Alhaji Luku Jazz ẹni mo ṣe ẹni mo bá sáàwẹ̀ ń lọ Mr. Abimbola Oladosu sáàwẹ̀ ń lọ sẹ́ǹgbà fast of history sẹ́ǹgbàwẹ̀ because àwẹ̀ Christian àti Muslim ló ń lọ lọ́wọ́ èmi gan bí mo ṣe wà mo wà nú àwẹ̀ ok mo ti sínú mo wà nú àwẹ̀ mo fẹ́ jẹ sàárì o bẹ́ẹ̀ wá ní tẹ́ fún mi tí ń fi ṣe sàárì o ẹ̀yin Muslim ò láàánú lójú sá ẹ lè fún mi ní tí ń fi gbàwẹ̀ àti tí ń fi ṣe sàárì tó bá jẹ́ àwọn Christian ni táwọn Christian gan gbé nǹkan kan wá wọn ò gbé nǹkan kan wá o irọ́ ọ̀dà ní tí ń bá ọ̀là láàfíà o kò sẹ́ni tó láìkì mí nínú gbogbo yín mo ti mọ tọ́tọ́ àti tí ọ̀tọ̀ ń tá a lè sọ ń tá a lè sọ gbogbo ìgbà tí mò ń sọ yìí abẹ́ ẹ̀kú ni mo wà mi ò kí ń gbójú síta mo máa ń lo mask ni kò sẹ́ni tó mọ̀ mí kò sẹ́ni tó mọ̀ bóyá ọmọ kékeré mi bóyá àgbàlagbà ni mí o bóyá mo sanra bóyá mo tínrín bóyá mo dúdú bóyá mo pupa nobody knows so n ló jẹ́ kí n sọ pé àṣẹ báyìí ni wọ́n mú mẹ́rẹ̀kì nílé ń ló kó bọ́ mo oko ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jáde bẹ́ẹ̀ tí wọ́n ti wọlé bẹ́ẹ̀ torí pé wọ́n jáde wọ́n àtàkì àwọn èèyàn ìkan jáde ńgbà náà Wàsíù Àyìndé nìkan ni subject ẹ̀ Wàsíù Àyìndé nìkan ló base lé lórí ìmí ọjàde olórin kan ni ó fèsì ìmí ọjàde olórin artist kan ni ó fèsì ìmí ọjàde pastor kan ni ó fèsì tí pastor bá ṣe nǹkan ọ̀tọ̀ bàbá bẹ̀rẹ̀ sí ní wúléwúna pastor míì eléyìí ọ̀tọ̀ personal life àwọn èèyàn kan ò kàn wá ìjà ló dé tó ní dòwe ọ̀gbẹ́ni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó bá sọ̀rọ̀ kàn mí mi ní sọ̀rọ̀ nípa rẹ̀ ibi tó ti yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ò jẹ́ mi ju $100 lọ mo sọ pé káwọn èèyàn máa bá mi wádìí ẹ̀ wáì tó fẹ́ wádìí mi kó òun tó wá wádìí mi lèmi ti rí di tiẹ̀ mo wá yin kékeré ó jàporó díẹ̀ so tó bá ti di lọ́jọ́ míì wọ́n bá ti ń dárúkọ awí kò ní jẹ́ kán wí délẹ̀ yóò sọ pé ẹ fílẹ̀ olóṣì ọmọ lélẹ́yìn ẹ má mọ̀rọ̀ rẹ̀ débi o because I always create boundaries for everything I do in life why mi yìí jìjà bí mi yìí dẹ́ jìjà tí ọ̀tọ̀ mi yìí dẹ́ jìjà tí mi ò lè ṣẹ́gun ẹ̀ fídíò yìí ló tún fi tan náà wọ́rọ̀ o ìbá jẹ́ kí n máa lọ jẹ́jẹ́ ṣe mọ̀ pé fídíò kan làgbàlá Gabriel fi ba yá rẹ̀ jẹ́ ìbá jẹ́ kọ́rọ̀ wà bọ́rọ̀ ṣe wà woman yẹn try gan nítorí bí orí akọ aláǹgbá woman yẹn try gan ìgbà tó lóun fẹ́ dáná oúnjẹ yẹn mo ní kó má ṣe wàhálà ó dẹ̀ dáná oúnjẹ yẹn ó try gan ìyẹn gan ni mo wá rí tí mo fi ní mo mú láti gbé woman yìí lẹ́ẹ̀kan sí ọ̀sán di business oríṣiríṣi àtìrí wá ń tú olóṣòlù yín ó fi máàsì ìbá ń sùn ó tún dóbò àwìn ó tún sanwó oríṣiríṣi bàbá àbèjì òbí ìbejì bàbá àbèjì ọ̀tọ̀ ìbejì ọ̀sánwó ìbejì ọ̀tọ́jú ìyá àbèjì àti báyìí bẹ́ẹ̀ lọ oríṣiríṣi wá ń jáde ó dómi o hòtẹ́ẹ̀lì láti pàdé ó gbádùgójì èrò wájà làwọn yẹn pa ha làwọn yẹn wá ń kọ so ẹnu oníkọ́ ní fi pekú ìkọ́ni ọ̀pá ń báyìí ẹnu oníkọ́ ní fi pekú so ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà ẹ̀kọ́ ńlá ni mo fẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ yìí kó lè mọ̀ wípé kò sí ń tọ́ sápamọ́ lábẹ́ ọ̀run when people love you they love you when people hate you they hate you èmi tí mo sọ̀rọ̀ yìí kò sí ẹni tá yẹ̀ díẹ̀ wò tá ní bá nǹkan kan bẹ̀ rárá ṣùgbọ́n dáa kí dáadáa wa kó ju àìdá wa lọ ibi tẹ́mi best sí ò ní wípé mi ò ní wúláyà kí n pé mo gún mọ́ mi ní pera mi ní tí mi ọ̀jẹ́ ọ̀gbẹ́ni pera ẹni tí ọ̀jẹ́ màá dẹ̀ jẹ́ kọjá jolójú lónìí ọ̀nra lé kan sí Atlanta ọ̀nra lé kan sí Washington DC igbádogójì èrò wájà ebi ẹ má ti jẹ́ ń bẹ ẹ máa gbọ́ wìnrìn wìnrìn lónìí o
wìrìn lẹ́nu àkàndá Awikoko ẹ máa bẹ̀rù mi. Ó rà pé kíní yóò tí ì hìtì ẹ̀ dáadáa, mo wá dé lónìí mo fẹ́ hìtì ẹ̀ dáadáa. Bàbá parí ìjà lẹ́yìn ìgbà tí n bá ṣe tinú mi tán ni. Fáìlì tiẹ̀ lélẹ̀ iwájú mi o ni mo tẹ́ yìí o. Wọ́n tẹ́ tábìlì ilé ayé rẹ sílẹ̀ níwájú mi. Ó sì rí case file ilé ayé rẹ wọ́n tẹ́ sílẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ níwájú mi yìí. Àwọn ọmọ ẹnìkan náà ni gbogbo ilé o àtiwọ́ náà wọ́n kà sí ọ létí. Ẹ má jẹ́ kí n gbà àkókò yín rárá. Ẹ já lọ sàn án kẹrí di ìbínú mi. Ìhàlẹ̀ tó ń tọ̀ ń ha mọ́ mi ló prompt mi o láti fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe o kó lè mọ̀ pé ìhàlẹ̀ ò mú fún mi mọ́. Ẹ já gbọ́rọ̀. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló bá wí àtọkùnrin àtobìnrin torí íńtánẹ́ẹ̀tì ti bà ilé ayé jẹ́ ó dẹ̀ tún táwọn kan ṣe. Àwọn kan ti mú orí ibú sọ ẹnu lórí íńtánẹ́ẹ̀tì yìí, àwọn kan dẹ̀ ti mú oríire sọ ẹnu, méjèèjì ni. ṣe rí ọ̀rọ̀ tèmi ò ń pọ̀ rárá torí mi ò ní time láti máa jókòó sórí íńtánẹ́ẹ̀tì tó yẹ yín láti máa rojọ́ kiri. Bọ̀ǹkọ́yọ̀kọ́ tí mo mọ̀ ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan kódà àwọn ariwo kì í pọ̀jọ́ kì í pọ̀jọ́ táwọn èèyàn máa ń sọ yẹn, mo kàn rí pé my name is just flying around every internet throughout the whole world, and one particular person èmi àti ò tí ì ríra rí sójú o, a sọ̀rọ̀ rí o, a ríra rí sójú. Kí ló wà níbi pé kí èèyàn kan jọba ní ìlú kan kí gbogbo agbárùkù tí. Now bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan tó sọ ó ti sọ̀rọ̀ síwájú ó wá ní and one particular person mi pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ rí o ṣùgbọ́n àríra rí sójú directly or indirectly èmi náà ní bá wí. Kí ló wà nínú kí èèyàn kan jọba kí gbogbo ọdẹ gbárùkù tí sọmọ tó máa kọ́ sẹ́ni yẹn láti tún open another Facebook or another page láti tún build ẹ̀. So ti túmọ̀ sí pé oró ń bẹ nínú ẹ ìwọ ló rìpọ́ọ̀tù péèjì mi. Ìyìn tí ń bí mi nínú ìkanra tí mo fi wá jáde pẹ̀lú ẹni yẹn pé ọmọ tá náà tí ó dẹjọ́ ẹjẹ́ àlùlálùpa. Òní ni ó bẹ̀rù mi, o lè má bẹ̀rù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo lè má jọ́ lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀, òní ni ń jọ́ lójú. Ọmọ ọba lèmi. Ọmọ ìjòyè lèmi. Ẹ bá lọmọ Fúlàní ni mi, wàhálà títí ni ẹ torí kò túnú kankan lára tèmi. Kí wọn gbé àpótí jókòó báyìí kó fi 3 hours bú mi báyìí kó bú ìyá mi látòrí ìkànnà kó bú dérun orí kò túnú kankan lára mi torí mo mọ̀ pé rọ́ ni. Àmọ́. Èwo ni rọ́ńbẹ̀ brọ́dà wa? Ṣé màmí rẹ̀ ọ̀tá túwó rí ni? Àbí wo? Tọrọ ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lèmi, màmí tẹ̀kọ́ rí ọ̀tá kàrà rí ọ̀tọ̀ lè rí. Kò sẹ́ni tí yẹ ọ̀tá nǹkan kan rí. Ó gbádùn mi. Kò sẹ́ni tó dẹ̀ wá láti wá fìyà oníyàtà yín. Aṣọ ọ̀nà ní fìyà ẹ̀ gbọ́pọ̀. Ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ bá mọ̀ mẹ́ẹ̀. Everybody ń sọ fún ọ pé wọ́n lọ bẹ̀rẹ̀ rẹ̀, oníbàwò ló ṣe bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ ń sọ ọ̀nà àmọ́ gbàgbé, ẹ ń kó ni ò ní gbàgbé. Ìwọ gangan tó bá yẹnu ẹ̀ wò dáadáa, ó rí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀, ìwọ náà lọ wá do níwàásù yìí. Ó do níwàásù, ó di preacher. Pàpà síbẹ̀síbẹ̀ náà ẹnu ọ̀rọ̀. Mr. Ọláwálé Ọlá, God bless you. Professor Adéwálé Yago, God bless you. Abisade Joshua Titilade, God bless you. Mi ní wáyìntì. Now ẹnu ọ̀rọ̀. Ẹ má jẹ́ ń gba time yín rárá kí n lè bá tètè sọ nǹkan tí mo fẹ́ sọ. Pápápá ni mo wá, pápápá mo fẹ́ drop ẹ̀ ṣùgbọ́n báńgà ni. Ẹ jẹ́ ká fi oríṣiríṣi ṣàríkọ́gbọ́n o. Wọ́n pe lady wa kan ní sister wa kan ní mọ̀ọ́rìn. Ó dà pọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí inú gbogbo àtà máa ń sọ̀rọ̀. Mọ̀ọ́rìn látòrí íńtánẹ́ẹ̀tì ló ti dàbẹ́ kó fẹ́ rẹ́wọ̀n yìí, mi ìgbàdúrà kó rẹ́wọ̀n yìí. Tí ẹ bá ń gba information lọ́wọ́ èèyàn, àwọn tọrọ ìbáwí á mọ̀ o. Now, do you know wípé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní máa ń fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀? Mọ̀ọ́rìn, mo rò pé yìí náà gbọ́n parẹ́ dẹ̀ mọ́ woman yẹn. Very popular woman. Now, ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a bá dàgbà dé stage kan tàbí tọ́lọ́run bá gbọ́lá fún wa dé stage kan àmọ́ gbàgbé ìpìlẹ̀. N ló fi jẹ́ pé lórí social media lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ni wọ́n ń takora wọn
ilé ó sọ pé òun lòun ń jẹ́ kí lágbájọ́ popular tọ̀hún ó sọ pé òun lòun kọ́ tàmẹ̀dún sẹ́ kálukọ́ máa jiyàn irọ́ gbàdógójì mo bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ ó bẹ̀rẹ̀ ṣáájú mi oríṣiríṣi nǹkan. mo ń wo prógráàmù kan lórí YouTube náà ni wọ́n interview Òkèlè wọ́n interview Sanyẹ̀rì. Òkèlè sọ wípé òun síwájú Sanyẹ̀rì bẹ̀rẹ̀ àwọn jọ ń ṣe crew tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹnìkan ń tanná ẹnìkan ń ṣe kíní ẹnìkan ń fa generator so pé Sanyẹ̀rì kọ́ ló jẹ́ káyọ́ mọ̀ òun because ọ̀pọ̀ olólùfẹ́ àwọn òṣèré àwa tá ń ṣètò ni wọ́n máa ń dá wàhálà lẹ̀ láàrin wa nípa fífi gbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wíwọ̀n wá wò bá a sì dẹ̀ sí báyé nu torí báwa náà ṣe máa ń wọn Ọọ̀ni àtàláàfin nu láyé Aláàfin àná láyé Ọọ̀ni àná Ọọ̀ni ló lówó jà Aláàfin lọ Aláàfin ló lówó jà Ọọ̀ni lọ kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí ó ti wà látayébáyé àwọn lálàáfin ra mọ́tò kan nísìn ẹrẹbẹ ni mọ́tò tá wí ilẹ̀kùn mẹ́ta ló nílẹ̀gbẹ́ kan ilẹ̀kùn mẹ́ta ló nílẹ̀gbẹ́ kejì mọ́tò ń tóbi mọ́tò ń gàn lọ ni mọ́tò ń fàyìn bẹ̀sí ọlọ́yẹ ni láàmú pé ńgbà Ọọ̀ni náà ti rarú ẹ̀ bí ṣe ń lọ pàdé lọ́ba báyìí ajá nìkan ló kónú ẹ̀ bọ́n ṣe débẹ̀ báyìí tí wọ́n sílẹ̀kùn tán rò pọ̀ ní ọ̀bọ̀lẹ̀ ajá lásán lọ́bọ̀lẹ̀ ń bẹ̀ látò pé owó ẹnìkan ju tẹnìkan lọ kò ṣẹ̀ṣẹ̀ dáyé social media ló jẹ́ kọ́tàn ni látàyé báyé láti mọ réètì èèyàn láàmú fojú wẹ́n ti ṣe tíátà pé ẹni lówó ju ẹnìkan lọ nímọ̀ pé wọn ní tátà lójú yányàn social media lọ́jà mọ́ nísìnyí gbà wọ́n ń tọrọ owó fún ọ láti kọ́lé tán ń tọrọ owó fún ọ láti gun mọ́tò látòrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣiṣẹ́ lẹ̀ fáwọn tí ó jẹ́ ni láyé àwọn Ṣẹ́gun Ọdẹ́gbàmí èèlò wọn ń san fún players ṣùgbọ́n nísìnyí láyé àwọn Òsínmẹ̀ èèlò ni wọ́n ń san fún player láyé àwọn Bàbá Sàlá èèlò wọn ń pa lórí fíìmù láyé àwọn Fẹ́mi Adébáyọ̀ Ọdún Adékọ́lá Ibrahim Chatta ẹ lọ wòye tí wọ́n ń pa lórí fíìmù so ìran kan ní òṣìṣẹ́lẹ̀ fún ìran kan ibo ni mo ń lọ. ẹ gba information gidi ó ń dárúkọ orúkọ olórúkọ níta gbogbo èèyàn ló mọ orúkọ bàbá tèmi o I don't want to see anything tẹ́lẹ̀ àmọ́ make sure pé o ní fà tiẹ̀ lọ́wọ́ gan nítorí pé òyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó àwọn aráabí máa ń sọ ó ti yìnbọn lórí ẹlẹ́sẹ̀. now èmi ní ọ̀rẹ́ mi ń bá kì í sọ̀rẹ́ mi ọ̀tá mi yìí ń bá wí ó ní mọ̀ ń dárúkọ olórúkọ mi ń bá wá dárúkọ pé kátù káwọn yẹn sọ fún mi bóyá bàbá wọn nìkan ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́ọ̀mẹ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ rí sóògbé lọ́dọ̀ wọn rí sóògbé lọ́ndà wọn rí ṣé wọn ò mọ bí ọmọ rí ṣé wọn ò tọ́jú ẹ rí ǹsọ́ tọ́jú wọn padà MC Wise God bless you ṣé wọn ò tọ́jú ẹ rí ṣé wọn tọ́jú wọn padà wọ́n gbọ́ sìn bí ẹran àwọn sìn wọ́n tẹ́wọ́ gba mọ́ mi rẹ̀ mo dẹ̀ ti sọ fún ọ wípé story wá similar kò sí nǹkan tó sápamọ́ ń bẹ̀ ayé láti bá kíyè èèyàn ọkọ̀ kọ́ńbì kan kọ́ wá fọ́ kọ́ńbì kan ọmọ tán bá bímbi tán ti ń bọ̀ wọn ò ní sọnù ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ń tọkọ̀ ọ́ ní ilé ayé láti bá kò sí nǹkan tó jọjú ń bẹ̀ ọgbádùn mi ńlọ́jẹ̀ ń sọ fún ọ wípé bọ́ ọ bá rò pọ̀ ń wádìí mi bọ́n bá wá sọ̀dí mi fún ọ tó wá rò pọ̀ fẹ́ fi nǹkan kan bú mi tó ò lè fi bú mi délẹ̀ màá bọ̀ explain ẹ̀ better ibi tó ti dáràn lọ́wọ́ mi nu. so now ó ní béèyàn kan bá kọ́mẹ̀ntì tí ò bá tẹ̀ ń lọ́rùn ó máa kọ́kọ́ rìpọ́ọ̀tù ẹni yẹn kó n tó block ẹ̀ tó rìpọ́ọ̀tù ẹ̀ tó block ẹ̀ sọ ọmọ tó máa kọ́ ọ̀sẹ̀ ẹni yẹn láti tún open another Facebook or another page láti tún build ẹ̀ so ti túmọ̀ sí pé oró ń bẹ nínú ẹ̀ ìwọ ló rìpọ́ọ̀tù page mi ìyìn tí ń bí mi nínú ìkanra tí mo fi wá jáde pẹ̀lú ẹni yẹn pé ọmọ tá a nà tí ó dẹjọ́ ẹjẹ́ àlùlálùpa òní ni ó bẹ̀rù mi o lè má bẹ̀rù mi tẹ́tẹ́lẹ̀ mo lè má jọ́ lójú tẹ́tẹ́lẹ̀ òní ni ń jọ́ lójú òní lọ bẹ̀rù mi kó tó doni wàásù ká tó dẹni táyé ń fẹ́ ojú ti rí tó kódà ìkójú ẹ̀ ò rí nǹkan kan kó tó kó Nàìjíríà ojú ti wáyé àtàlátà bàbá Lárúbá. ẹ jẹ́ à comment with respect. respect kíni lórí ntọ́ nsọ. mo ti ní mi ní sọ̀rọ̀ lórí kíní mọ́ bọ̀ n ti fẹ́ sọ brutal. ó yá sọ. bọ́ máa dákẹ́. gbèyìn tó o bá dákẹ́ ìyẹn sọ tó brutal. àwọn tó ti sọ fún pé kí n dákẹ́ torí a ti rí point tá a máa mú dání. ẹ mú point yín dání ẹ fáìlì dáadáa. àmọ́ wọ́n tó bá ń bú ẹbí ẹlẹ́bí tó o ṣe mistake bú ẹbí tí o ń ṣe ẹbí tó yẹ kó o bú Ọlọ́run wàá rí kódà wàá rí gírẹ́tì bó sọ̀rọ̀ yẹn nítorí àwọn ẹbí tó bú àwọn ẹbí tó bí yẹn tó làmìlaka ni tó lẹ́nu. now ẹ já béèrè lọ́wọ́ ọdẹ àtòpọ̀nù tí ń sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ sí lágbájá ọmọ tó bá lẹ́nu ẹ̀ àwọn ẹbí kan lẹ́nu àwọn ẹbí kan lápá sáwọn ẹbí ìwo náà sọ fún ọ pé ọ̀ lẹ́nu tàbí tí ọ̀ lápá ohunkóhun yòówù kó jẹ́ láyé ohunkóhun tó bá jẹ́ wàá bẹ́ nìkan níwájú
bó jẹ́ towó bó jẹ́ tilé bó jẹ́ ti mọ́tò àárín ló wà ẹnìkan ń bọ̀ lẹ́yìn ẹ báwo tiẹ̀ wí amẹni tó yẹ ká fọlá ẹ̀ tọrọ báwo tiẹ̀ sọ amẹni tó yẹ ká fọlá ẹ̀ tọrọ tó lówó tó lọ́lá tó níwà tútù bí àdàbà ìjìnlẹ̀ pampam màsínú màsíkùn bó ṣe wà nìyẹn ọmọdé yìí yé wò mí o yé wò mí ròròrò yé wò mí o bó ṣe ń wò mí yẹn tó ń dùn mí o yé wò mí ròròrò yé wò mí o mọ̀rànjú mọ́ mi mọ́ ìwọ nìkan kọ́ ló lójú. Dayọ̀ Kújọ́rẹ̀ lọ́kọ́ lórin. So ńgbà tó ń sọ pé bí kan la mìíràn lápá sáwọn lọ́lọ́run ni ṣé bọ́n ṣe lágbára tó wọ́n lè pín Nàìjíríà ṣé bọ́n ṣe lágbára tó bọ́n. àmọ́ òwe ni màá máa fi pa mí ní fi gbẹnu sọ tó ló máa rí mú bẹ̀. bọ́ ọba ti wá pọ̀ ìwọ náà ti mọ̀ pé máa rí mú bẹ̀ torí pọ̀ ọmọ ọgbọ́n ni mí bí èèyàn bá pòwe mọ́ mi màá mọ̀ bówe bá jòwe mi ń sọ̀rọ̀ láyé àtijọ́ wọn máa ń sọ pé èèyàn yìí jìjà ojú àwọn ìyá wa náà máa ń sọ bẹ́ẹ̀ náà ni kí ló fàjà yín wẹ̀ ń wò mí wò kú òní nígbà tó wọ̀ ń wò kú ìwọ náà ṣe wò ń wò kú kí ni wọ́n fi rí wọn yìí jìjà ojú àwa máa jìjà ojú bó bá mọ́ mi lójú ń gbé ọ padà pé sí mo ṣe ọ ní bí wà tọkọ rẹ bá ń jà nù ilé ìwò ń tèmi ó sì á kanra mọ́ mi tí wọ́n náà ní sọ́rọ̀ ẹ o. mo mọ̀ pé tó o bá rí ṣó mi tẹ́ ẹ̀ bá rí kí n sọ̀rọ̀ báyìí ẹ ní jókòó láti rí ọ̀rọ̀ mú ni mo ṣe ń dákẹ́ because mo rí pé channel ni mo jẹ́ fún yín. channel ló jẹ́ fáwọn wo kí ni tí ń tẹnu ẹ jáde tọmọ ọpọlọ dání kí ni tí ń tẹnu ẹ jáde tọ́jẹ́ nǹkan gidi tó lè tajà téèyàn ó fi sọ̀rọ̀ téèyàn ó fi báyàn sọ̀rọ̀ bí òṣàṣe tó ń sọ lẹ́nu so báwo lè ṣe jẹ́ channel tá a fi ń jẹun àbí torí pa fẹ́ kàn ń kó ló já mọ́ sọ̀rọ̀ rẹ̀ àá kàn ń kó lásán ni á dẹ̀ yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kó táwọ̀ kàn ọ́ odidi ọdún 10 ọmọ ràn torí ẹni tí ń bá dismantle ẹnjìníà 10 ò ní lè rí tó padà màá písì ṣe lálẹ́ yìí. wọ́n bá lówó tán lè bọ́ gbogbo òpin lè kó tán lẹ́ẹ̀kan náà orí ẹ̀ ti dàrú kọ́kọ́ orí ẹ̀ ti sọnù. so àwa tó kù ní wá sọ fún ọ wípé àwọn ọmọ kọ̀lẹ́ nìkan ni ẹni tí ò sì léèyàn nìyá máa ń jẹ ọmọ tí ò bá níyàá làwọn kò sẹ́ni tí wọ́n sí babó ń bàbá ọ̀kárí láyé ọwọ́ bà mí ń bẹ̀. But for every one of us àti gbogbo àwọn àáfàá wa àti gbogbo bàbá mi lórí íńtánẹ́ẹ̀tì gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹran tí ẹ ní mọ̀ ọ́n gbọ́ ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ kọ́ńtà tí ẹ̀ rí. ẹrù tó ń ta lóye bàbá ẹ lọ́pọ̀ ò lè ríra lọ́wọ́n ìwọ tó jójúlówó ọmọ Ọ̀yọ́ tó ń sọ kò sí ọba ò lè ríra lọ́wọ́n èní láre àmọ́lá òun náà fi máa ń pè wáyé pé ká mọ tá à ń sọ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti rí crowd ẹlòmíì tó bá ti rí èrò báyìí kò sí nǹkan tí ò lè sọ èyí táwọn àfáà sọ èyí táwọn ẹ̀gbọ́n sọ èyí táwọn àbúrò sọ gbogbo ẹ̀ la gbọ́ ẹ jẹ́ jẹ́ a ní sùúrù ká má balẹ̀ ayé wa jẹ́ ẹsẹ̀ 6 péré ni o bí ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn kan ti kú láàárọ̀ yìí ẹ̀mí ẹnìkan ti bọ́ ní mínítì tí mo fi ń sọ̀rọ̀ yìí I don't care àmọ́ make sure we are very clear kó get fat dáadáa. fáàtì tí mo fẹ́ tó padà fẹ́ mú jáde lálẹ́ yìí wàá wá bá mi jọ́ọ̀jì ẹ̀ bóyá mo gẹ̀ẹ́tì dáadáa bí n gẹ̀ẹ́tì dáadáa. gẹ̀ẹ́tì fàtẹ̀ dáadáa. Oya. nítorí tó bá máa ṣẹlẹ̀. fact of history God bless you. ẹlòmíì máa rí ẹ̀wọ̀n yìí lórí íńtánẹ́ẹ̀tì. ẹlòmíì máa rí ẹ̀wọ̀n yìí lórí íńtánẹ́ẹ̀tì. báwo bó ṣe ń ṣẹlẹ̀ yìí o kàn lè bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kó máa tánì sí méje yàn ọ̀pọ̀lọpọ̀ lè rí ẹ̀ ń ta tọ́ba rí ẹ̀gbọ́n máa dọ́jú ojú ni mo fọlọ́n búra tí ò ń ṣe ọdún kan tí ò ń ṣe ọdún méjì mẹ́ta tó ti ń ṣẹlẹ̀ sí mi Nàìjíríà. ó kẹ́ máa ń dọ̀jú ojú. ìmí tó máa dọ́jú ojú ni. torí pé wọn ò gbé wọn ni àwọn tí wọ́n rí ọtán dọ̀jú ojú yẹn wọn ò gbé wọn ayé wọn ò bẹ́tà bó o ṣe fi wọ́n lẹ̀ náà lọ bá wọn lọ́jọ́ ká máa dọ̀jú ojú. àwa ìgbangba làṣáátá ni irrespective tí wù kọ́ jẹ́ láyé àwọ̀ sọ fún ọ wípé àgùdà ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọ̀lẹ wa lọ̀lẹ wa ń jẹ àwọ̀ ògbésẹ́ ràn yàn be you anybody because I don't worship rich men I don't worship billionaire I don't worship politician mi ì kàn lẹ̀kúnlé olóṣèlú mi ì kàn lẹ̀kúnlé ẹnì kankan torí ìjọ tí n bá fẹ́ kàn kó kí n lè láǹfààní àti kàn kó dáadáa mi ì tanná wẹ́bí mi ì sì tọrọ mi ì kúnlẹ̀ kálé káàkiri. bọ̀ tó bá ti rí dátà 200 yẹn wọ́n máa bọ́ bí wọ́n máa gbé ẹgbẹ́ bàbá wọn ṣépè wọ́n á bùyà wọn máa wá wo àwọn tó ń bùyàn yẹn tí wọ́n ti wá lọ wo péjì wọn máa wọ eléyìí wo bó ṣe rí owó tó yẹ kó fi jẹun ọ̀pọ̀ dátà wọ́n máa bùyàn ẹ̀ ń sọ́pọ̀tì nǹkan burúkú ẹ̀ wá rò pé ilé ayé yẹn dùn gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá rí ọmọ ọlọ́mọ tó ṣoríire tó wá wò pé ó máa tako oríire yẹn pẹ̀lú níwájú lẹ́yìn lọ́tún lósì láàrin wọ́n máa tako ọmọ ẹni torí tí ọmọ ẹ bá ní oríire níwájú báyìí wọ́n máa tako ni tó bá ṣoríire tó wọ́n máa mú ọmọ yẹn wálẹ̀. ọ̀gbẹ́ni mọ̀wulẹ̀ sọ̀tàn fún wa gbogbo àná la mọ̀ pé ìṣẹ́jú lẹ̀mí ń bọ́ now gbọmọ kóòtù òjíire bí nbí awí làmọ̀dé yìí ọ̀rọ̀ bù ṣe ṣe rí bí ọ̀rẹ́ ẹ wá ṣe gbérọ kalẹ̀ nígbẹ̀yìn irọ́ wá bújọ lọ́wọ́
ọ̀rẹ́ mi tó lọ sóko ọ̀tá mi tó lọ sóko tó lọ kọ ebè o ìgbà tó dénú oko ó kọ gọ́rùn ebè ìgbà tó délé tán ló bá sọ fẹ́rẹ́ ilé ó ní ìgbà ebè lòun kọ nínú oko o irú ènìyàn bẹ́ẹ̀ yà kì í bá jiyàn o bó bá jọgọ́rùn òtítọ́ tán ara mi o òun fúnra rẹ̀ látúnjọgọ́rùn irọ́ pápápá mọ́ ń lọlé. náà o ọ̀rẹ́ mi àlùmọ́ gbogbo ń tọ́ sọ mọ́ gbọ́ o ọlọ́dà fún ọjọ́ tọmọ ẹgbẹ́ rẹ lọ débi páwọn èèyàn ń rí ọ wọ́n ń dọ̀jú ojú ara wọn ò lè gbójú síta wọn ò mọ̀ ọ́ ni ọmọ pàràlú èbódé ó ti gbẹlù mí lójú débi pé wọn ò ní lè wádìí wọn ò mọ̀ nǹkan kan wọ́n bí lè pé gbogbo ẹni tí ń lọ ìlú èbó tàbí ẹni tó ti ìlú èbódé ń lórí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀ lókè òkun tí wọ́n rí ṣe àwọn tó sì wà ń bẹ̀ tí wọn ò tí ì rí ṣe lágbára Ọlọ́run wọn gbọ́dọ̀ rí ṣe rìn torí pé ọjà tá a bá fowó pilẹ̀ rẹ̀ owó la fi pa gbogbo ẹni tó ṣáájú ajé lọ lágbára Ọlọ́run ó rí tajé ṣe. ok ọ̀rẹ́ mi àlùmọ́ information kan lélẹ́yìí níwájú mi bọ́ ọ bá rówó tó kọ́lé tàbí tó bá rówó ralé lórí tó jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ̀ náà ń jẹ gbèsè lé tí wọ́n ń gbé wọn lọ ilé ẹjọ́ mo fẹ́ kọ fáìlì yẹn náà mọ́ kéèsì tó fẹ́ fi bá mi jà sọgbọ́ kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà wọ́n ń gbà wọn ọmọ rẹ̀ lọ ilé ẹjọ́ l'Amẹ́ríkà kéèsì fáìlì tiẹ̀ lélẹ̀ iwájú mi o ni mo tẹ́ yìí o wọ́n tẹ́ tábìlì ilé ayé rẹ̀ sílẹ̀ níwájú mi ó sì rí kéèsì fáìlì ilé ayé rẹ̀ wọ́n tẹ́ sílẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ níwájú mi yìí àwọn ọmọ ẹnìkan náà ní gbogbo ilé o àtiwọ́ náà wọ́n kà sí ọ létí kó lè wọ̀n rẹ́kọ̀dù so kí ló lè bí ọ dáadáa kó lè tètè fáìlì kéèsì ẹ kí n tó wá fún ọ ní red card ọ̀gá ẹ̀ tì mí second yellow card mo pe léyìí mo fẹ́ kí ló bí ọ dáadáa kí n tó ẹ̀sẹ̀ wá yẹ red card gangan lù ọ́ now bọ́ bá jẹ́rọ́ ni kò sọ o eléyìí rule on access to court records case number name date of party birth type court case type case status filing date case caption orílẹ̀-èdè Amẹ́ríkà lélẹ̀ o ọmọ rẹ TBA tọ́bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ ká má dárúkọ àwọn ọmọ ọlọ́mọ láfẹ́fẹ́ torí pé wọ́n wálé ayé wọn láti wá lògbèsí ayé tiwọn ìwọ bàbá wọn ní wọn ò fàkísà mọ́ lẹ́nu ìwọ lọmọ ọ̀sán tó ń kó pọ́npọ́ bá màmá rẹ ìwọ lẹ́rú kan tí mo ní búgbẹ́rú ìwọ lẹ́nìkan tí gé lọ́wọ́ nu létí sọ gbogbo lédìlé agéka ìwọ ló kó gbogbo èyí báràn rẹ so ó ní wọ́n ń ṣe nǹkan kan láti tánìsí méje èèyàn kó lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nu wa máa gbé nǹkan sára àmọ́ hóòdì nǹkan ṣùgbọ́n kó lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ lọ́wọ́ wa tá a lò against ẹ tẹ́lẹ̀ tó rà àmọ́ mọ̀ ni having said that máàlù kan tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ Mr. Akínwálé tí wọ́n bá wo program yìí wọ́n máa wo pé Mr. Awikoko mo dẹ̀ á pè yín mo dẹ̀ á bá yín sọ̀rọ̀ adẹjọ́ sọ̀rọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn tún padà ṣe nǹkan míì n tí mo fẹ́ jẹ́ kó yé wọn ni wípé eléyìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi sì rí orò mọ́sọ̀kù ni ó lélẹ̀ tí mo mú lọ́wọ́ yìí wọ́n sọ tíjọba wa parí lẹ́yìn eléyìí déédéé bí ọba wa parí lẹ́yìn eléyìí ẹja máa já lọ títí dọjọ́ tọ́lọ́mbà sọ fúnra lára ẹ̀ so because èyàn ò lè sọ̀rọ̀ sí mi kí n má fèsì ńlọ jẹ́ kí n máa sọ wípé ókè o ẹni tí wọ́n parí ìjà yóò tó fẹ́ kí ìjà yóò parí o ẹ sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀kò kí wọ́n hàǹgì ẹ̀ kí wọ́n má sọ mọ́ tẹ́lẹ̀ pé tí mo sọ tẹ́lẹ̀ ni pé jọ́tán bá tó hàǹgì ẹ̀ fódìdí oṣù kan ni mo tó máa sinmi but now a fẹ́ kí peace ó reign bó bá lè reign kájọ gbìyànjú ẹ̀ wò so I want to cease fire on just two things. Number one, throne Aláàfin. Number two, personality Aláàfin. Lẹ́yìn ẹ̀ bí èèyàn bá kàn mí látọ̀yọ́ èmi àtòótọ́ ọjọ́ bára wa délẹ̀ o torí ìgbà náà lásọ wípé ètí bá ti jọ sọ̀rọ̀ àti promise ara wa naturally mo jẹ́ nìkan tí mo ń sòótọ́ tí bá ti rìn lásọ ẹnìkan kì í yà ní ẹlòdì bí wọ́n ti ṣe ni mo ti sọ òun lóòótọ́ mo accept nígbà tí ẹ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ wípé àrò ní ọ̀wálé Oníkòyí ó sinmi ogun lílọ ṣùgbọ́n gbogbo àwọn tí mo lẹ́bàá sọ̀rọ̀ ǹjẹ́ ti bá wọn sọ̀rọ̀ because mo tún rí nǹkan tó post lé ní o ẹ wí fún ọ pé àwọn ìtàn tí ó díjà lẹ̀ kí wọ́n mọ̀ pamọ́ because lẹ́ni báyìí nísìnyí n tí Ọ̀yọ́ legacy tó tún post lélẹ́yìí it is an irrefutable fact that Aláàfin ruled old Ọ̀yọ́ empire he never sold his people into slavery ṣe rí pé nonsense nìyẹn ṣe rí pé tí ó tún fàjà padà nìyẹn sẹ́ẹ̀rí bá ń jẹ́ kúrò ọ̀rọ̀ nǹkan tán nìyà tó ń gbọ́n wẹ̀ sáwo ẹ̀dẹ̀ fẹ́ káwọ́ dákẹ́ bí ìgbà tí wọ́n fẹ́ mú yàn lọ́wọ́ dání ni
so tálàfin bá rúùlù ó dọ̀yọ́ empire kẹ́nìkan wá sọ pé aláàfin ò ta ẹrú tàwa ni wá ń tẹrú ta ní kẹrú tí ń tà á bí ọmọ yendeyende kí lẹ wá ń pè bẹ́ẹ̀ lẹ́pàyà fún sẹ́ńpáyà kan wà tí kìí ṣe pé wọ́n tẹrú ń bẹ̀ ṣé ìṣẹ́rú tán ṣé ìṣẹ́ńpáyà tán ti ń tẹrú ni wọ́n ṣé ìṣẹ́ bí tán ti ń tẹrú wọ́n pè lẹ́ńpáyà bí tán ti ń kẹrú jọ ṣé ìṣẹ́ náà ń pè lẹ́ńpáyà bí tá ti ń kàwé èèyàn jọ. Aláàfin was never into slave trading business kí wà láàfin ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi business kí ni Aláàfin ṣe tẹ́lẹ̀ tẹ́ fi ń pariwo kiri pé lẹ́ńpáyà so ntí ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó a ní kúkúsì tó pọ̀ gan-an ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó olúwa rẹ̀ á jà gidi gan-an. wọn fẹ́ ẹ má jẹ́ ń lọ bẹ̀ mọ́ ni o ẹ má jẹ́ ń lọ bẹ̀ so bọ́ bá need evidence ẹ̀ n ó gbé jáde fún ọ gamboro ni òun lélẹ́yìí housing authority of Christfield address wọ́n fi ibẹ̀ city wọ́n fi ibẹ̀ state wọ́n fi ibẹ̀ zip code wọ́n fi ibẹ̀ tenant defendant ó kọ́ mẹ́rin bẹ́ẹ̀ so ó láti wà very very careful àkàndá ọ̀rọ̀ Awikoko ló kọ́ mi àjàwó ọ̀rọ̀ Awikoko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe eléyìí the same ọmọ náà ni ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ failure to pay rent date 2/12/2025 LLP versus BAR yẹ̀kínì lọ bẹ́ẹ̀ ọmọ yìí kan náà tún ní lẹ́lẹ́kẹrin kí lẹ̀ṣẹ̀ tó tún ṣẹ̀ failure to pay rent open àwọn kéèsì mẹ́ta ti tẹ́lẹ̀ wọ́n ti close ẹ̀ open 3/2/2025 ṣé pé nǹkan ṣe dátà mi nǹkan kan gbọ́dọ̀ sí mi mọ́ bá dé o ok 3/2/2026 ó tún jẹ́ gbèsè nínú ọdún táwa yìí nínú oṣù kejì tá lò tán yìí lọ́wọ́ ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi LLP versus BAR yẹ̀kínì etol ìkẹta ok ìkẹrin yẹ̀kínì ISM ká forúkọ bọmọ ọlọ́mọ náà láti rí kí ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà ọ̀rẹ́ ń gbé failure to pay rent náà ni ok ẹni tí ń bá òun jà tall OAX apartment LLP versus yẹ̀kín ISM ká forúkọ bọmọ ọlọ́mọ náà láti rí ọmọ rẹ TBAR bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ defendant ni nínú kéèsì eléyìí Ìyástífile district court ni wọ́n gbé lọ kí lẹ̀ṣẹ̀ rẹ̀ failure to pay rent filing date 30/5/2024 caption K management company incorporated agent versus kẹ̀nìkan yẹ̀kínì etol HGLC associates àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọmọ rẹ̀ yìí kan náà ni ìlódé tí òrówó lé san bó ṣe yí ọ tó l'Amẹ́ríkà bó ṣe dá fún ọ tó l'Amẹ́ríkà òrówó lé san again ok o the same court náà wọ́n gbé lọ kí ni case failure to pay rent date 21/8/2025 HGLC associates LLP versus BAR yẹ̀kínì kákọ́fà ilé tó kù eléyìí another one yẹ̀kín KAU lọ́bẹ̀rẹ̀ orúkọ mi eléyìí kí ni kéèsì tiẹ̀ náà failure to pay rent date 15/11/2018 UME BLVD LLC versus KAU yẹ̀kín another one ọmọ rẹ̀ tàkọ́kọ́ òun náà tó lélẹ́yìí kí lẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ failure to pay rent 17/1/2019 UMES BLVD versus KAU another one ọmọ yẹn náà ni kí ló tún ṣe failure to pay rent déètì wo 8/5/2019 wọn kò náà bẹ̀ another one ọmọ rẹ̀ yìí náà tún ni kí ló tún ṣe failure to pay rent kí ni déètì 18/9/2019 RUN versus ọmọ rẹ̀ ọ̀hún another one the same ọmọ kí ni kéèsì ẹ̀ failure to pay rent déètì wo 15/10/2019 another one ìwọ gangan kí lẹ̀ṣẹ̀ rẹ tort kí ni ìtumọ̀ tort yẹn náà ẹ bá ń wo TORT ẹ jẹ́ n sáré wo mẹ́ni ẹ̀ ká wo ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ bó bá ti ń gbọ́ awí wọ́n jẹ́ ń pèdé lẹ́ o
fẹsẹ̀ fẹ́ o èmi lọ fẹ́ wádìí mi o meaning of thought T-O-R-T. A thought is a civil wrong other than a breach of contract that causes harm, injury or loss to another person's body, property, reputation or dignity, for which the law provides a remedy, usually monetary damages. It originates from Latin meaning twisted. Jìbìtìnú téèyàn bá ti twist nǹkan, wrongful act, and focuses on compensating victims. Ọ̀sánwó tán náà bí eléyìí. Okay, key aspect of thought. Purpose: to compensate the injury part plaintiff for losses caused by the defendant. Distinction: unlike crimes, wrong against society, thoughts are private dispute. Ìjà abẹ́lé nu, ẹ má jà tó lórí ìjìnà mọ́, torí lẹ́yìn ọmọ ìgbà táìmù wa. Okay, ọ̀rẹ́ mi ò ní ó lé lẹ́yìn. Date 1/2/2012. Bákan náà, Yẹ̀kín TAI lọ́bẹ̀ lórúkọ ẹni òǹtọ̀hún. And case type thought open date 22/9/2016. Another one Yẹ̀kín TANI ká má dárúkọ àwọn ọmọ ọlọ́mọ. Kí ni ẹsẹ̀ rẹ̀? Ó dàbí pé thought náà ni. Date 23/4/2012. Kí ló dé tẹ̀ ń sẹ̀ báyìí tán gbé lọ kóòtù tó tó bẹ́ẹ̀? Eléyìí Yẹ̀kín TAWA lọ́bẹ̀ lórúkọ onítọ̀hún. Ẹ̀yin náà mọ̀ wá yòókù sí. Kí ni tó dìjà wọn? Kí ni déètì? 16/2/2012. Another one Yẹ̀kín TAWA. Kí ni kéèsì wọn? Tọ́ọ̀tì náà ni. Déètì 16/2/2012. Another one Yẹ̀kín TAWA. Kí ni kéèsì? Criminal. Kí ni déètì? 28/11/2003. The same person. Thought. Déètì 28/2013. The same person. Èyún Yẹ̀kín TAWA. Thought. Date 28/2013. Okay, ni wọ́n close ẹ̀. So ó tún kú o. So Mr. Akinwale, may God bless you, may God be with you. Ìbànújẹ́ ò ní kàn yín o. Ẹ ní mòṣì. Thanks for because mo rí originality nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Mo rí fact ń bẹ. Mo rí simplicity ń bẹ. Mo rí ìfẹ́ láti wá ìrẹ́pọ̀ nínú nǹkan tẹ́ sọ. Agreed. Ṣùgbọ́n èyí tí mo ṣe lálẹ́ yìí n tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ ni. N sì gbọ́dọ̀ mọ́ sọ mọ́ màmá ni. Kí ọ̀rẹ́ mi ó lè bá a panu mọ́ láti ìsìn lọ àti títí láéláé. So we all want peace and we pray for peace. Kò sí ní ta fẹ́ gbà nínú because the way báwọn yẹn ṣe ń portray ẹ̀ ẹ̀ ń bú Aláàfin ẹ̀ ń bú Ọ̀yọ́ ó wà very very insulting ó dẹ̀ wà disturbing ó ń bí ìyàn nú gan because kò sí ọjọ́ tí mo jáde tí mo dédé bú Ọ̀yọ́ rí àfi tí ọ̀rọ̀ bá wá látọ̀yọ́. So kọ́ lọ nínú àánú ẹ̀kọ́ bá fún brother Shaggy lálàáfíà o ọ̀rọ̀ rẹ̀ ń dẹ̀ tún bá àyàn lẹ́rù o. Wọ́n ní wọ́n yìnbọn ní Ọ̀tà níbi náà ti lọ ya skit lábẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà. Wọ́n yìnbọn wọ́n rán sáré rọ̀ṣẹ̀ lọ sí hospital ní Alákòókò from there wọ́n ti gbé lọ sí hospital kan lẹ́kọ̀ọ́. Kọ́ lọ nínú àánú ẹ̀kọ́ bá fún ní àlàáfíà ara. Náà lẹ́nìkan pé Págà wọ́n yin Samuel Perry gbajúmọ̀ òṣèré aláwàdà àti adẹ́rìnpòṣónú tọ́pọ̀ èèyàn mọ̀ sí brother Shaggy níbọn lágbègbè Ṣàngó Ọ̀tà nípínlẹ̀ Ògùn lásìkò tó ń ya fídíò àwàdà kan ṣùgbọ́n ó ti ń gbádùn nílé ìwòsàn tó wà báyìí. Kọ́lọ̀ nínú àánú ẹ̀ bá fún ní àlàáfíà ara tó péye. Brother Shaggy, you shall not die but live to proclaim the power of God Almighty. Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dáwọ́lé ọ nǹkan ò ní sí ọ kò ní sẹ̀mí rẹ fìrífìrí ilé ayé nu lágbára Ọlọ́run. Ìwọ lọ ṣiṣẹ́ rẹ ẹ̀mí tó ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀ ìwọ lọ jẹ ọ̀rọ̀ iṣẹ́ tó ṣe lágbára Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ̀ rẹ o. So like ẹnìkan sọ̀rọ̀ kan fún mi pé àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho wọ́n ń bú Ìbà Gani Adams. Mo wá ní we don't want that o àfẹ́ yẹn nìsín o. Normally Igboho ọ̀ràn nìkan kan ṣẹ́ àwọn aríjẹ́ǹdì mọ̀dàrú wọn tún kóra wọn jọ àwọn adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ wọn tún kóra wọn jọ yẹn. What we want now is avenue tí Ìbà Gani Adams tí ó fi lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Igboho tó olóyè Sunday Adéyẹmọ Igboho lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ìbà Gani Adams. Grace and avenue tá à ń wá nìyẹn o ìrẹ́pọ̀ là ń fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire and we will all be partakers. So àádẹ́jọ project gbogbo ẹ̀ papọ̀ kọ́lọ́ nínú àánú ẹ̀ kó fún wa ní àlàáfíà ara àtẹ̀mí gígùn
à ń fẹ́ àlàáfíà nílẹ̀ káàró òjìrì ẹ jẹ́ said bí ọ̀rọ̀ wa máa parí àwọn àparí ìjà wa mo ti rí gbìyànjú ọ̀rẹ́ mi dáadáa. gbogbo bó ṣe ń lọ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ. ẹja gbọ́dọ̀ gbìyànjú o. ilé ìyá bú tọ̀hún tọ̀hún á bú ilé ìjà ò ní àtàláàfin. ok máa yẹn ló ń sọ̀rọ̀ yìí. kò yẹ kó máa jẹ́ ní tí ó fa. ń bọ̀ jẹ́ ń wo bóyá mo lè play ẹ̀ láti bẹ̀rẹ̀. ok. ẹ mà kó àsìkò yìí o ẹ lólùfẹ́ gbìyànjú ẹ kó àsìkò yìí ẹ ọmọ òòtú ajíire. máa yẹn wá ìsìn gan. ọ̀tọ̀ ní post tí mo fẹ́ make tẹ́lẹ̀ kí Mr. Kínwálé Ògúntọ́wọ̀ Mr. Kínwálé Ògúntọ́wọ̀ kí wọ́n tó tún pè mí tí wọ́n tún fún mi ní voice note lóòótọ́ wọ́n ti ń bá mi sọ̀rọ̀ láti bí 2 weeks ago tí mo wò pé no. ǹjẹ́ ẹ mọ̀ pé mánu Akínwálé Ògúntọ́wọ̀ yìí bàbá yẹn ní sùúrù pọ̀ láti last week náà ti pè mí Mr. Awikoko ẹ jọ̀ọ́ ẹ create platform wọ́n lè mi ní kí n create platform gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ ń pọ̀ yọ sọ̀rọ̀ ń pa fẹ̀ àwọn fẹ́ kí gbogbo wọn wà lójú kan àwọn fẹ́ ká parí ìjà ìjọ òun mo máa ráàyè sọ̀rọ̀ wọ́n ti ń pè mí ń pè kọ́ mo dẹ̀ sọ fún wọn wípé kì í ṣe tìgbéraga mo ń wá táìmù tó jẹ́ pé a máa láǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ because this man is a man of peace Mr. Akínwálé Ògúntọ́wọ̀ ohun tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ láti ṣe ni máa yìí sọmọ encourage láti ṣe because gbogbo tí ń fly over káàkiri orí social media ó yẹ àgbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro ó túmọ̀ sí pé àwọn àgbà tá à ń pè lágbà gan àgbà òpònú ni wọ́n àgbà wọn ò tó lé ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n ni agọ̀ ni majority wọn bá dàgbà ní téèyàn bá dẹ̀ ní kì í yáàyàn so máa yìí ló hùwà àgbà lówó wípé nǹkan ò gbọdọ̀ mọ́ lọ báyìí ọmọ Ọ̀yọ́ ń búfẹ́ ọmọ Ifẹ̀ ń bú Ọ̀yọ́ à ń bú Aláàfin à ń bú Ọọ̀ni ọjọ́ wo láṣẹ lè dà bí ìgbà tí ìgànnà wa ń là lẹ́yìn ni atẹ́gùn fẹ́rẹ́fẹ́ ọmọ yọ wọlé báwo ọmọ Yorùbá ọba lè fọ̀rọ̀ búra wa àwọn ẹ̀yà míì tán gbọ́ Yorùbá wọn mọ̀ gbọ́ nǹkan tá à ń sọ so ní tilẹ̀ ń tọ́lọ́ wọn bú èmi o àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n ń bú wọ́n dẹ̀ ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wọn wípé àwọn fẹ́ kíkiní ìrodò kóró èèmù mi now nínú project wa tá a gbé kalẹ̀ àwọn èèyàn sọ pé wèrè l'Awikoko ó sì máa sọ gbélé èkó tó máa sọ gbọ́rọ̀ tó ń sọ bọ́lá ọba ṣe dá mi nu ọ̀tọ̀ọ̀tọ̀ lórìn á yàtọ̀ sí bí àkọ́kọ́ treat kan ká tó treat kan so nínú project wa ò ní wípé báwo nífẹ̀ẹ́ àtìrẹ́pọ̀ ó ṣe wà nílẹ̀ káàrọ̀ òjíire báwo láti máa sọ̀tàn tí ó so wá papọ̀ yàtọ̀ sílẹ̀ tí ó yà wá nípa again ẹ kí n play ọ̀rọ̀ brother mi ìgbìyànjú the effort. mo fẹ́ kẹ́ gbọ́n tí wọ́n sọ mẹ́sẹ̀ tí bá wá ní fún Mr. Kínwálé Ògúntọ́wọ̀ ẹ fi sí comment section pẹ̀lú opinion yín. ẹ káalẹ́ o Ìgbìyànjú TV ẹ ṣeun mo rí orúkọ yín lórí Facebook ń sìn mo fi pé Akínwálé Ògúntọ́wọ̀ lórúkọ mi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí mo wo gbogbo bó ṣe ń lọ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ ilé ìyá bú tọ̀hún á bú ilé ìjà ò ní àtàláàfin kò yẹ kó máa jẹ́ ní tí ó fa ìtàkìtà láàrin wa mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ bá ní sùúrù. bàbá yìí ń bẹ̀ wá ni o. ẹ má jẹ́ kí ọ̀tẹ̀ tó tú ìran Yorùbá tí ó fa wá sẹ́yìn díẹ̀ nígbà kan tó já sọ ìlú ní tó já sọ àwọn èèyàn jàǹkànjàǹkàn nù ẹ má jẹ́ ó tún ti ṣẹlẹ̀ láàrin àwọ̀ ọ̀dọ́ gbogbo bá a ṣe ń para tá à ń gbéra wa síta lórí ayélujára yìí ó bà mí nú jẹ́ gan o ó bà mí nú jẹ́ gan mi ò fẹ́ kí a máa bá báyìí lọ mo ti pe gbogbo àwọn bloggers àwọn tó ń sọ ní àwọn tó wà on the Ọ̀yọ́ side àti àwọn tó wà on the Ifẹ̀ side ẹ jẹ́ kí gbogbo wa kóra wa jọ ẹ jẹ́ ká kóra wa pọ̀ ẹ jẹ́ ká fi ìfẹ́ gbélé ayé ká preach ìfẹ́ fún ọ̀tẹ̀ gan tí ń bẹ láàrin Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ti pa Almoroof mo ti pe Mokunfaya arábìnrin dáadáa yẹn arábìnrin Èkìtì yẹn mo ti pe cross blog mo ti pe Ọ̀yọ́ Empire mo ti pa àwọn míì náà tuntun pọ̀ lọ ẹ jọ̀ọ́ I'm reaching out so we can have something tá a lè dúró lé lórí láti pè fún ìfẹ́ láàrin ìran Yorùbá bá a ti ṣe tá a sọ ìlú ńlá kan nìyẹn mi ìfẹ́ máa dárúkọ bá a ti ṣe tá a fi sọ ipò ńlá kan nìyẹn mi ìfẹ́ máa dárúkọ ẹ má jẹ́ kí ìran Yorùbá ó di ẹ̀yìn ẹ jẹ́ kí àwa gangan káwọ ọ̀dọ́ ká kóra wa jọ ká pe kábíyèsí Ọ̀nìrìṣà kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ gbọ́dọ̀ ṣepọ̀ ní ẹ̀ ní fi ọ̀tẹ̀ ní kankan bá ń bẹ láàrin yẹn ẹ̀ ní fífi ìyà jẹ ìran tiwa àwa sì kéré ẹ jọ̀ọ́ ẹ dáwọ́ èébú yìí ẹ dáwọ́ pé à ń sọ̀tàn burúkú ẹ dáwọ́ pé à ń búra ẹni lórí ayélujára ẹ dáwọ́ rẹ̀ dúró let's call for love I want us to have a platform thank you so much I'll get back to you. so now ọ̀rọ̀ ló délẹ̀ yìí mọ́ àpọ́ possible kẹ́yìn èèyàn mi ó fẹ́ ìgbìyànjú kan ti pè mí sẹ́yìn tẹ́lẹ̀ o brother mi mo ẹ̀sẹ̀ rí mi sọ ẹni o ok nọ́mbà tẹ́ máa pè mí sí lálẹ́ yìí
nọ́mbà tẹ́ mọ́ ń pè tẹ́lẹ̀ náà ni +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 mi ò ní gbà ju ìpè méjì mẹ́ta lọ. God bless you. WhatsApp ni ẹ pè sí o kálíbà gbọ́ra wa dáadáa o. ṣáà ti wo onídèmọdè láìpẹ́ a máa bẹ̀rẹ̀ sí ní sí onídèmọdè online ní live báyìí. àwa ọjọ́ mo fẹ́ mọ opinion ẹ̀yin èèyàn sí ṣé ká go ahead ká mọ̀ sí onídèmọdè online. ẹni tó bá ti kọ́kọ́ pè wọlé á béèrè gbogbo question wa lọ́wọ́ ẹ̀ iye ìbéèrè tó bá gbà á fún lówó wọn á fún lẹ́bùn tán bá jẹ. ìyẹn ń kọ́ sà ìyẹn ń kọ́ mà mo fẹ́ mọ opinion yín let's do it that way kó lè bá jẹ́ fun. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.